ẹ̀yin ọkùnrin ẹ súnmọ́ bí nǹkan tá a fẹ́ sọ ni pé a child will always know his mother before knowing you. Ṣọ́rọ̀ mi ti ń yé wa. Kò sí bí ọkùnrin ṣe ṣe wàhálà tó, mo ti sọ̀rọ̀ rí lórí pre-recorded, mo ti fi ṣe show àti sọ́rí. Kò sí bí ìwọ ọkùnrin ṣe ṣe wàhálà tó lórí obìnrin bí Ọlọ́run ṣe dáyé, bọ́lọ́run ṣe dá nature wípé kí ọkùnrin kó má lè jòkó sí òbò kan. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run dá ayé, a lè rí yẹn change. Ọkùnrin òdòbò mi ó ṣú ọ̀ṣọ́ bá ń kà nìyẹn. Bá a ṣe lè rí yẹn change, bẹ́ẹ̀ náà ni a ṣe lè rí change wípé bí ọkùnrin dààmú jù bẹ́ẹ̀ lọ lórí ọmọ kọ̀ọ̀kan mọ̀ ìyá kó tó mọ bàbá. Bá a ṣe lè rí ti lókólóbò change, bẹ́ẹ̀ náà la ṣe lè rí the fact that the society or even your ọmọ tó fọ gbogbo ọjọ́ ayé ẹ̀tọ́ yẹn yọ kọ̀ọ̀kan mọ̀ ìyá ẹ̀ kó tó mọ̀. Àdàbí tí wọ́n bá kọ́kọ́ mọ bàbá tiẹ̀ kó tó mọ̀ ìyá rẹ̀. Nígbà tó ti jẹ́ wípé ìyá tiẹ̀ nìwọ náà kọ́kọ́ mọ̀ kó tó mọ bàbá, tó bá lọ ìlú èbó tó dé yàrá àjẹ́ ló kọ́kọ́ kó gbogbo ẹ̀bùn tó kó wá lọ kó tó rántí bàbá. Bẹ́ẹ̀ náà ni ó ṣe rí nígbà tí wọ́n náà bá train ọmọ tó train ọkọ̀ọ̀kọ́ mọ̀ ìyá rẹ̀ kó tó mọ bàbá rẹ̀. Ṣóyé wa báwọn. So no matter how you kill yourself or you do any wahala, just know that the omo will go to his mother before he comes to you. Therefore, take care of yourself. Make sure that in all that you are doing, you are also preparing for what? For your old age. TikTok, can we hear me? Now, tá bá wo gbogbo àwọn àlàyé àti àwọn ọ̀rọ̀ tí ìyá Mohbad ń sọ, a rí wípé it is crystal clear, it is very clear that the woman does not know her son. That woman does not know her son at all. She doesn't really know much about her son. Gbogbo nǹkan tí ìyá yẹn ń sọ fún wa kò sọ new thing fún wa. Almost gbogbo nǹkan tí ìyá yẹn ń sọ òní Mohbad gan ti sọ tẹ́lẹ̀ tá ti gbọ́ látẹnu Mohbad directly. Ó láwọn kan bomi sínú bottle water, wọ́n fóun mu, àwọn kan ṣe kinní kan, wọ́n fóun jẹ and all of that. So gbogbo nǹkan yẹn náà ni ìyá yẹn ń sọ, which is so obvious wípé the woman never know anything about her son. The woman never know anything about her son. And what we heard was that the woman left that boy when the boy was just 4 years old. Ló ti lọ, ó ṣẹ̀ṣẹ̀ rí connect pẹ̀lú ọmọ yẹn ní 3 years ago ni. Pẹ̀bẹ̀ 10 years tí Mohbad fi kọrin wípé fọ́dún mẹ́wàá òun ò rí ìyá òun, wọ́n ní kíkiní yẹn kó lè fit in with the rhythm of the song. Ló jẹ́ kó lo figure yẹn pé 10 years, pé it's actually more than 10 years. And if we see the mother, we could see that the mother doesn't know anything about her son. The mother does not know anything about her son, which is so obvious that it was the father who trained that boy right from kékeré. Ṣóyé wa. Now, tá bá dẹ̀ wo nǹkan tí Mohbad sọ, a rí wípé òun fúnra rẹ̀ ó apologize to his father. Toro jẹ́ kó yé wa pé bàbá òun ràn nílé ìwé, òun ò lọ kíláàsì. The same way bí mo ṣe sọ fún bí màá ṣe sọ pé ẹnìkan ò lè twist mind èèyàn láti ṣe nǹkan tí kò bá fẹ́ ṣe. Bàbá yẹn ò rí mind ẹ̀, kò sáà lè sọ okùn sí lọ́rùn kó wọ́ lọ sí ilé ìwé pé ó yá lọ mọ́ attend class. Nǹkan tí bàbá lè ṣe fọ́mọ náà ni kó bá ọmọ sanwó ilé ìwé. Wọ́n lálágẹmọ ti bímọ àìwó owó kù lọ́wọ́ rẹ̀. Ẹni tó jẹ́ bàbá ó ti sanwó ilé ìwé rẹ̀. The next thing for you is to lọ ilé ìwé, but he doesn't go to ilé ìwé, which is a confirmation that the baba tried for him. He confirmed that. Tó tiẹ̀ tó ní kí bàbá òun sorry. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn. Now, mo wá fẹ́ sọ fún wa pé the societal mindset is balanced, and it is clear that the society always favor obìnrin than ọkùnrin, especially when it comes to things like this. TikTok, mo ṣe reconnect pẹ̀lú wa ni, please share this live on TikTok. Power tap, let's keep tapping. This is how to power tap on TikTok. Ẹjọ́ ẹja máa power tap báyà wá tà wá lórí TikTok. Network yẹn ló já wa, I'm just reconnecting. Unique impact, please share. Iremide, experience precious, exotic precious, please share this live. Keep tapping and share. Now, so the society favors women than men, especially when it comes to issues like this.
pé bóyá ọmọ ọ̀nà ọmọ ta ló tọ́jú ọmọ ta ni ò tọ́jú ọmọ irrespective of ẹni tó tọ́jú ọmọ gẹ́ẹ̀ tó lọ́jọ́ mẹ́ sínú odò tá a rí lẹ́nujọ́ mẹ́ta yìí tọ́mọ yẹn bá dàgbà torí fídíò yẹn kò lè torí ẹ̀ fìyẹ́ ẹ̀ lẹ́sà kò lè torí ẹ̀ kúrò lọ́dọ̀ ìyá rẹ̀ torí pé there is a cord there is a tie tó so ìyá pẹ̀lú ọmọ tó ṣe pé kò sí ni the ọmọ will always go back to the mother so ìwọ ọkùnrin tó bá ti mọ̀ pé gbogbo ìgbésí ayé ẹ gbogbo life ẹ gbogbo salary ẹ gbogbo gratitude ẹ ìlọ̀nà lórí ìyá àtọmọ kò sí ní tó burú ń bẹ̀ ayé tẹ̀yìn ọkùnrin wà nù ayé bùkátà lẹ wá make sure pé bó tiẹ̀ jẹ́ 1 naira 2 naira on safe for your old age torí òní kọ́ torí ọ̀la ni nítorí wípé ọmọ tó ń mà sà wọ́n padà sọ̀dọ̀ ìyá wọn ní ọ̀kọ̀ọ̀kọ́ mọ̀ mo rí ní comment section tẹ́nìkan sọ pé nígbà tí gbogbo wa ń sọ pé ibo nìyá Mohbad lọ for so many years ẹnìkan ní ṣe bí there was divorce tí divorce bá wà ṣé ìyá yẹn àwọn kan tún ní wọn grant and custody ọmọ ọdún 7 ipe according to the court to the law bàbá ló lọ́mọ mo ní ṣé ńgbà tó wá lọ yẹn náà ṣé custody ọmọ tán grant ẹ̀ yẹn ó tún remove fact wípé kó wá mọ̀ wo ọmọ rẹ̀ for complete 10 years a rí wípé kì í ṣe pé kò lè ṣe kò fẹ́ ṣe ni. Now if there was a divorce according to àwọn tí wọ́n ń defend ìyá yẹn torí ẹni tó lè defend ìyá ní ìsìn láàkó tá a wà ẹni tí ó bá láròjinlẹ̀ ni ẹ ń bá láròjinlẹ̀ tó ru ọ̀rọ̀ jinlẹ̀ yóò rí wípé that woman came back because the boy has made it ìwà tí ìyá Mohbad wù tó bá ṣe pé rú wa náà ni bàbá Mohbad wù ó ṣeé ṣe ká mọ̀ gbókọ̀ Mohbad but the father stood by him. I am not saying the father is innocent. The only thing that can help that man now is if he knows anything he should just spell it out. Bẹ́ẹ̀ ni òsìkú tí ọ̀pá àgbàtà ní bá kó lórí ẹ̀ ń bẹ̀. So the fact wípé wọn grant ẹ̀ ní custody ọmọ so many years or decade ago ìyẹn over a decade ago ìyẹn ò sọ wípé kó mọ̀ wá mọ̀ wu ọmọ rẹ̀ ó mì pé ó dìídì gbé ọmọ yẹn lẹ̀ ní forever la ó kàn gbé lẹ̀ ó kàn lọ ni. Bàbá yẹn dẹ̀ jẹ́ kó yé wa pé òun ṣe débi pé òun ṣe kí ni òun gbé ọmọ yẹn pọ̀n òun máa ń pọ̀n wọ́n ni. Àwọn tí wọ́n mọ̀ wọ́n láti ilẹ̀ wọ́n jẹ́ kó yé wa bí màá yẹn gan ṣe drop out of school nítorí pé ó fẹ́ ṣe kí ni toró fẹ́ tọ́jú àwọn ọmọ rẹ̀ ìwọ̀nba tó ní ó ṣe fún wọn. Now the point I'm driving at is that láti ìgbà tá ti máa ń pariwo wípé the only èrè tí ọkùnrin lè rí lára obìnrin òun náà ni tí obìnrin tó bá wà responsible tí obìnrin tọ́jú ẹ̀ tí obìnrin fún ọkùnrin ní ìfọ̀kànbalẹ̀ tí obìnrin ò fìyà òbò jẹ ọkùnrin tó dẹ̀ ń tọ́jú rẹ̀ tó ń respect ẹ̀ tó ń ṣàpọ́nlé ẹ̀ òun náà lè rè gbogbo kájí làárọ̀ kádé lóru tọkùnrin ṣe yẹn orí ọmọ àtòrí ìyàwó náà ni ó nà sí ìyàwó yẹn náà ni ó sì jèrè gbogbo ẹ̀ jù why because ọkùnrin ló máa ń kọ́kọ́ ń kú. Case study of Mohbad despite pé ìyá rẹ̀ gbélé for so many years ṣé kí sọ́dọ̀ ìyá rẹ̀ ló ń lọ mo wọ́n interview kan lánàá tí ìyá rẹ̀ ní ó ti ṣí ṣọ́ọ̀bù fóun ó ra generator ńlá fóun ó ra fíríjì ńláńlá méjì fóun pé ọjọ́ tó kú yẹn ló lóun máa fóun ní 5 million tí ìyàwó rẹ̀ ní òun máa wá bá òun táwọn ó jọ lọ ra gbogbo àwọn ọjà tóun ó mọ̀ tà nínú ṣọ́ọ̀bù ẹni tí ò fún bàbá rẹ̀ ní sinkóró mo sì ń bọ̀ lórí point yẹn ni o now pé wọn grant ẹ ní custody ọmọ that does not do what that does not stop her from visiting her child fún odidi ọdún 10 tó ọmọ lòun ò rí. Now meanwhile even tó bá jẹ́ pé kò sí divorce gan torí ogun àtàn sọ pé ṣe bọ́n divorce wọn sí pọ̀ mọ́ even tí ò bá sí divorce tẹ́ẹ̀jọ́ ń gbénú ilé ẹjọ́ wà lábẹ́ rúùfù lábẹ́ òrùlé kan bí ìyá bá máa poison mind ọmọ against baba it doesn't take a time. I'm telling you despite wípé they are still together they no divorce if a woman wan poison your pikin mind against you dem go do am especially àwọn obìnrin west side of Nigeria àwọn Yorùbá side people yìí mọ́ta àwọn other tribe bóyá ìṣe bẹ́ẹ̀ ti hàn bí àwọn yóò hàn ya Yorùbá side Yorùbá lèmi ò kí sẹ́ mo fi ń ba Yorùbá jẹ́ ẹ̀ṣẹ̀ mọ̀ pé realist ni mí àfẹ́ni ọba lẹ́mi Ọlọ́run tó born again ṣùgbọ́n tí ọba níbẹ̀rù Ọlọ́run women are fond of poisoning the mind of the children against the father. Mo rí ní comment ní TikTok ìdánìkan sọ pé kò possible báwọn náà ṣe máa poison mind òun against ibà òun mo ní Ọlọ́run ò ní jẹ́ orí aburú. Ṣé rí àwọn ìyá tí wọ́n mọ ní ọmú tọ́mọ àwọn mu ẹ̀yìn táwọn fi pọ̀n òbò táwọn fi bí àwọn fi ṣépè fọmọ àwọn obìnrin máa ń lo kinní yẹn as a weapon láti dẹ́rù bọmọ bẹ́ẹ̀ nǹkan tẹ́yìn ìyá yẹn wàá mọ̀ ní pé ọmọ tẹ́ ẹ bá ṣépè fún tí ò bá rí bá ti ṣe tí ò rójútu ayé ẹ̀ bó ló ṣe fẹ́ ràn yín lọ́wọ́ ṣé ẹ mọ̀ tí ó lógo jù nínú ọmọ so the fact wípé wọn ò sí pọ̀ mọ́ ìyẹn ò wárántì wípé kí ọmọ
kó mọ̀ padà lọ́dọ̀ ìyá rẹ̀ ifun kanjọ mọ́ gbẹ́nu ilé kanjọ dàgbà kanjọ darúgbó pọ̀ bí ìyàwó bá poison mind ọmọ against bàbá yóò poison ẹ̀ ní tó sì kọ̀ mọ́ jù ní nínú society ní ìsìn àfọ̀n bàbá tí wọ́n bá rà àánú gbà ṣóyé wa bẹ́ẹ̀ yẹn. Now despite the fact wípé the mother abandoned him because nísìn Mohbad ti lọ bẹ̀ ọ̀rọ̀ tó sọ kó tó di pò lọ òun la máa sọ báyìí nísìn àwọn kan ní is more than 10 years but let us work with his own figure tó fún wa ni pé ọdún 10 òun ò rí ìyá òun despite the fact wípé kò rí ìyá rẹ̀ fún ọdún 10 ṣé yẹn sì stop ìyá ṣó sì stop bàbá láti sọ pé kó má lọ sọ́dọ̀ ìyá rẹ̀ gbogbo nǹkan tó kà kalẹ̀ lórí ọ̀dọ̀ àwọn tó ń ṣe interview fún lálẹ́ àná nísìn pé ọmọ òun ṣe fóun àti tọmọ òun tún promise pé òun ó ṣe fóun èwo ló promise bàbá ṣe bínú ilé alábẹ̀rẹ̀ wọ̀ kan báyìí bàbá sì ń gbé despite wípé ọmọ rẹ̀ ó ń promise ìyá ní 5 million ìyá tí ò sí ń bẹ̀ fún ni mo ṣe ní kí ẹ̀yin ọkùnrin kẹ́ ẹ yá mi ní etí yín. Doc City on TikTok you said it still happen to mother okay. pé ó máa ń ṣẹlẹ̀ sí mọ́dà náà kí percentage mélòó ló ṣẹlẹ̀ sí mọ́dà kéèsì tó bá ti ń fún wa ní 1 out of 100 1 out of 50 1 out of 30 a máa generalize ní now and we give room for exception. There is always a chemistry or a science that cannot be explained tó máa ń sòyà àtọmọ pọ̀ kò sí ni kíyà bímọ kó rè gbèjù sínú gọ́tà kẹlòmíì mọ́mọ yẹn kó tọ́jú ẹ̀ dá ọmọ will still go back to her mother or his mother as the case may be. Despite wípé bàbá Mohbad ló pọn Mohbad sẹ́yìn òun ló tọ́jú ẹ̀ ìwọ̀nba owó tó ní tó fi tọ́ wọ́n ti gan pa àbẹ̀wò ni ó pọ̀ pa tí ọmọ máa ń sọ tó ọmọ máa ń sọ nú orin ọ̀dọ̀ bàbá ẹ̀ ló ti kọ́ ó pọ̀ pa hùn tẹ̀ bá rí lyrics clip 2 minute clip orin tí bàbá rẹ̀ kọ tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta he got that ó pọ̀ pa ó pọ̀ gan ọ̀dọ̀ ẹnu bàbá ẹ̀ ló ti gbọ́ slang yẹn sà tó fi di wípé òun náà wá di pé kínní at the end of the day he reconnected to his father mo tún gbọ́ téèyàn kan to his mother mo tún gbọ́ téèyàn kan sọ pé ó ní kí bàbá òun fẹ́ ìyá òun padà pé òun máa fúùtù bíìlì ìgbéyàwó wọn. Doc City ẹ sọ pé ọmọ poison ọmọ sí ìyá náà ìyẹn ò kọ́ mọ́ọ̀nù tá a bá sọ pé báyìí ni nǹkan ṣe rí ìyẹn ò mí pé kò sí exception bẹ́ẹ̀ à lè report exception we can never report exception kéèsì 1 out of 50 lè fi 49 lẹ̀ kẹwàá mú 1 you don't work with exception you work with the one that has the highest frequency. Doc City on TikTok. Twins Festus, the same thing my female lecturer told me when I was in college. Thank you for saying the truth. Òótọ́ ni mo sọ fún yín gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣẹ̀ obìnrin látàyè boyfriend and girlfriend gbogbo ẹ̀ ló máa sọ fún bàbá fún ọmọ yín nígbà bá darúgbó and every child love the mother gbogbo ọmọ tó wà láyé yìí ló love mother rẹ̀ tí ó bá fẹ́ love ẹ̀ gan there is going to be a kind of thing that will shall make the child to always be going to the mother if not Mohbad ò ní padà sọ́dọ̀ ìyá tó abandon rẹ̀ fòdìdí ọdún 10 Mohbad was going through a lot gbogbo nǹkan tó ń pass through ló fi ń kọrin bẹ́ẹ̀ àwọ̀ òfà àkọ́bí ara sí because a kan wora wa lórí screen báyìí ni àmọ́ tó kálukú ńlá kọjá TikTok ẹjọ́ ẹ mọ̀ power tap ó yẹ kí like yẹn ti ju 1000 likes lọ o keep power tapping and please gift me ẹ mọ̀ tap báyìí this is how to power tap keep tapping and share this live tẹ́ bá ti ń share other people will be coming and don't forget to gift me o ẹ jẹ́ kí gift máa rolling lórí TikTok o it gives motivation ṣàlàyé mi ti ń yé wa now àwọn èèyàn tí wọ́n wá ń sọ̀rọ̀ nípa bàbá gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí is enough to make the father to be bitter. We are not justifying anybody's action because one of the mistakes that the father made was to have allowed them to go and bury that boy immediately or instantly bẹ́ẹ̀ àmọ́ condition tó surround bàbá yẹn tó fi gbà pé kán lọ rí ọmọ mọ́lẹ̀ torí gbogbo èèyàn ló ń sọ pé ẹ̀sán àti rokúrò tẹ́lẹ̀ ní sán ti rokúrò tẹ́lẹ̀ ní tọ́mọ fi kúta ìkúta ìsáré lọ sí that was the mistake that man made. Meanwhile ọlẹ́ni ìjà ò bá ní pé rẹ̀ lọ́kùnrin kò sẹ́ni tí ó wà nírú condition tí bàbá yẹn wà tí ó mọ tí ó ṣe láàkó yẹn ẹ rí wípé the first show tí mo ṣe lórí ọ̀rọ̀ Mohbad the first thing tí mo sọ lórí show yẹn mo ní bàbá ẹ má grant interview mọ́ for now tọ́rọ̀ tí wọ́n wà bí léèrè interview tí wọ́n wà sí interview fún yín wọ́n bá ṣe ń bí léèrè question if you are not diplomatic ọlọ́mọdé sọ̀rọ̀ ságbọ̀n
You will still now need to do another video and video to fight that battle. My link, I'm live right now on TikTok. Okay, my TikTok link. Just search for my name on TikTok. My name is Bosede JMK. Náà ni mò ń jẹ́ lórí TikTok. I'm not sure bóyá link yẹn wà lára copied this thing. Yeah, no, it's not there. The link is not here. The link is not here. Orí device tí mò ń lò yìí ló wà, mi ò dẹ̀ lè rí copy. Ṣóyé wa, just search for my name on TikTok. Mr. Adesola Afolabi, and when you get to TikTok, gift me. Gift me ni o. Don't just go there. Chris, you are welcome on TikTok. Please keep tapping. Keep tapping, keep tapping, keep tapping, and gift me. Don't forget to gift me, oh please. TikTok community. So mo sọ pé all of these things is enough to do what? Is enough to make that man hungry. Kò sí ẹni tó máa tọ́jú ọmọ láti èjì kékeré tọ́mọ wá dàgbà tó méèkì ẹ̀tàn tí ọ̀rántí rẹ tó wá ṣe pé ìyá rẹ̀ tó abandon rẹ̀ lórí ìrántí. Unfortunately, báyé ṣe rí nìyẹn. That is how God creates life. That's why bá a bá ṣe ń sọ fáwọn obìnrin kan face reality, bẹ́ẹ̀ náà la máa sọ fáwọn ọkùnrin kan ṣe kíni kan face reality. Reality tá kọ́kọ́ ní kóbìnrin face ni pé ọkùnrin ò lè jókòó tòbò kan títí ayérayé ànípẹ̀kun. Ó wà hot ṣùgbọ́n ọgbà bẹ́ẹ̀ ni àfi tó bá lọ́kọ tó fẹ́ ṣe celibate. As much as hot as it is, tó bá kọ́ ṣe gíṣgíṣgíṣ tó bá yà wá gbéra náà ni wàá padà gbéra gbẹ̀yìn náà ni wàá wà okay last. Another reality tó lè wà hot fọkùnrin náà ni pé kò sí bó ṣe náwó lóbìnrin lọ́mọ tó ọ̀dọ̀ ìyá ẹ̀ ni ó padà sí. Gbogbo bàbá tán ráre ní òde ìjìun ṣẹ́rò wípé wọ́n tọ́mọ ni. Wọ́n tọ́mọ náà, wọ́n tọ́ ọmọ sà. But kò sí ní ọ̀dọ̀ gbogbo iṣẹ́ tó bá ṣe gẹ́gẹ́ bí ọkùnrin tètè mọ̀ pé obìnrin ló ń ṣe é fún àtọmọ rẹ̀. Èrè ọkọ ó ní ìyàwó, èrè ìyá ó ní ọmọ. So la fẹ́ sọ fẹ́yìn ọkùnrin má jẹ́ kóbìnrin kankan fún ẹ ní prostate cancer. Obìnrin tó bá ti ń fìyà òbò jẹ́ tẹ́kùn ń ro ẹ lójoojúmọ́ tètè wá rọ̀kọ̀ ṣàdá. Torí tó bá wá rọ̀wọ̀rọ̀kọ̀ fi ṣàdá tó lóun nìkan ló fẹ́ jókòó tí tó bá ní prostate cancer tó lè dátọ̀ tán fish sí urinary catheter fún ọ kó fi máa tọ̀ kò ní jókòó tí ọ̀tọ̀ ró mọ̀ ọ̀rùn. Ìgbà yẹn ló tó máa ráwọn young guys tí ṣan wọn lé tó kó wọn nàró tó máa lọ gbé òbò fún tán máa bẹ́ẹ̀ dó. Prostate cancer tí wọ́n dẹ̀ ní tó fi di wípé òun ní problem kò ní sọ pé òun ló ń fún ẹ látàrí wípé ó ń fi ìyà òbò jẹ́. So gbogbo èrè tọkùnrin á rí lára obìnrin lẹ́yìn òbò àpọ́nlé ìfọ̀kànbalẹ̀ ó tán sórí gbogbo lẹ́jọ̀rànjọ̀ràn gbogbo company ńláńlá òun àtòun àtọmọ rẹ̀ ni wọ́n padà jogún ẹ̀ fàkátínù. Now the father could be under some strong forces táwa lè mọ̀ for him to have allowed that boy to be buried. Sọ̀rọ̀ mi yé wa. The abandonment of the mother was so bad on the boy that he could not even have any shoulder to lean on. Apart from that, if the father have acted exactly the way the mother acted, you and I will not even hear that somebody is burying Mohbad. Though we are pained that Mohbad is dead. Tá a bá lè mú padà wá ni, in fact àbá mú padà wá. Despite that fact, sir, even if the baba does not stand for him, the little fame tó ní honestly kò bá mọ̀ ní sà. Sọ̀rọ̀ mi ti ń yé wa. But despite the fact, Mohbad still went back to the mother. He will go back because báyé ṣe rí nìyẹn. Bó ṣe rí lára àwọn ọkùnrin náà ni pé kó dó wọn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kó mọ́ dó wọn lójoojúmọ́ kò ní kán mọ́ dòbò míì. Bẹ́ẹ̀ náà ló ṣe rí kó forí ṣe fọrùn ṣe kò ní kán mọ́ padà sọ́dọ̀ ìyá rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ sí sọ pé they cannot poison my children against me. Lẹ́yìn kẹ́ ẹ máa ṣe àwọn àdúrà. Lẹ́yìn kẹ́ ẹ máa gba àdúrà pé kọ́lọ́ mọ́ jẹ́ kí ìyàwó kó poison ọmọ against yín. Ìyẹn ni kókó àdúrà téèyàn máa ṣe kíni téèyàn máa gbà. Ṣùgbọ́n pé kẹ́ ẹ fíù pé bóyá nítorí wípé kíní kan ti ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́ òun kẹ́ wá rò pé bóyá kò lè ṣẹlẹ̀ kò lè ever happen. Èkú ọ̀tá yín rèé ẹ̀bọ́kọ́ o. Èkú yín rèé ẹ̀bọ́kọ́ o. Ṣé mọ̀ pé gbogbo fàkátì làwa àwọn òní wá bí ká wá tàn yín bá a ṣe ní tan obìnrin tá ní tan náà là ní tan ọkùnrin. Now ní inú ilé péyàn wà nínú ilé kó sọkùnrin náà ní gbọ́ gbogbo bùkátà ilé
kó sọkùnrin náà ní ṣe gbogbo iṣẹ́ inú ilé, kó sọkùnrin náà ní ná gbogbo owó sínú ilé, ṣóyé wa, ìyẹn ò stop pé kí obìnrin ìyẹn ò ní kóbìnrin mọ́ poison mind ọmọ sí bàbá wọn tó bá ṣe tán láti ṣe bẹ́ẹ̀. Now tó bá jẹ́ wípé ìyá ló dá tọ́jú ọmọ, ẹ máa wo analogy yìí o, tó bá ṣe pé the mother live as a single mother, tó ṣe pọ̀ nìkan ló dá tọ́jú ọmọ láti bẹ̀rẹ̀ dópin, kò ní ever gbà kí ọmọ yẹn fún bàbá rẹ̀ ní 1 naira, torí yóò sọ pé òun fọmú méjèèjì ṣépè fún, òun fòbò ṣépè fún, ẹ̀yìn òun tó pọ̀n sí tóun fi pọ̀n òun fi ṣépè fún. But the reverse was the case. Orí afẹ́fẹ́ yìí náà la wà tá a rí ìyá tó ṣe pọ́n ló dá tọ́jú ọmọ, tí bàbá ọmọ ń padà yọjú tí ọ̀fà àyè gbọ́n ọmọ láti rọ̀dọ̀ bàbá wọn. Tó bá jóbìnrin ló dá ṣe nǹkan kò ní jẹ́ kọ́kùnrin jẹ́ ń bẹ̀, bẹ́ẹ̀ tó bá jẹ́ ọkùnrin ló ṣe nǹkan obìnrin ò kọ̀ pé kọ́kùnrin mọ̀ jẹ́ ń bẹ̀. Meanwhile, despite pé bàbá Mohbad ìwọ̀nba little years tí Mohbad lò láyé, bàbá rẹ̀ was more in his life than his mother. Despite that fact, the baba could not stop him. The baba was not able to stop him from going back to the mother. Mi rò pé bóyá analysis yẹn yé wa. TikTok tap o, if you are not gifting, keep tapping. If you are not gifting, keep tapping. Tẹ́ ẹ bá send the gift lórí TikTok, ẹ máa tap, ẹ dẹ̀ máa share live stream yìí please. A ti pọ̀ gan lórí TikTok. Kò yẹ kí like wá sì dúró sí 3,000. Ó yẹ ká ti gbé kọjá 3,000 likes. So please keep tapping, keep tapping, keep tapping. And please gift me. Jẹ́ kí n wá àwọn top views tí mo ní. If you want more followers on TikTok, just go and connect with my top viewers. Connect with them, please. Where are my gifters on TikTok? Where are my gifters on TikTok? Please gift me. We are much on TikTok, so I shouldn't be getting. I shouldn't stay here without getting gifts, because I ti pọ̀ dáadáa lórí TikTok ń sìn. So nǹkan tí mo sọ ni pé tó bá jẹ́ ìyá ló dá tọ́jú ọmọ, ẹ jẹ́ mú láti level pé wọ́n jọ ń gbé, bàbá ló tọ́jú ọmọ, bàbá ní sanwó iléèwé, bàbá ní ragbá ní ràkòkò bàbá àsásùn. Ìyẹn ò ní pé kí ìyá kó mọ̀ tún poison mind ọmọ against bàbá rẹ̀. Gbogbo tí bàbá ti ṣe látàyè alálùmọ́lẹ̀, látàyè boyfriend girlfriend, kí ọmọ yẹn kó lè bá kórìíra bàbá rẹ̀ ní old age. Now tó bá jẹ́ bàbá nìkan ló dá tọ́jú ọmọ tí ò sí yà ń bẹ̀, ìyá ò tún make sure pé ọmọ yẹn ò lọ ọ̀dọ̀ bàbá yẹn láti lọ fún un ní 1 naira kó fi ra pure water mu. À ń bọ̀ sí bọ́ sí kó wá jẹ́ ìyá ló dá tọ́jú ọmọ gbogbo ẹgbẹ̀lẹ́gbẹ̀ single mother tá a rí láyé òde òní. Èwo nínú obìnrin nínú single mother ló lè gbà kó tọ́ ọmọ láti primary school kọ́mọ wá soríire láì rí bàbá, kọ́mọ yẹn wá lọ fún bàbá yẹn ní 5 naira? Obìnrin ò ní gbà, á lò nìkan ló ń dá tọ́jú ọmọ, ó nìkan ló ń dàjèrè wọn. Àti rẹ́ example ẹ̀ lórí afẹ́fẹ́ yìí tó dá tọ́jú ọmọ tán ọmọ soríire tán tí bàbá ọmọ yọjú tó ní ńlá. Dàárọ̀ yẹn ọmọ ò sì dọ́dọ̀ bàbá wọn nítorí pé yóò ti fègún lélẹ̀ fún wọn. And there is this belief that tóbi bá ti sọ̀rọ̀ ó wà ọ̀rẹ́ mára ọmọ ni yóò lẹ̀ mọ́ bí ẹ̀fọ́ stick ni. So kò ní sọ́mọ tí ó fẹ́ kí irú aburú bá ń ṣẹlẹ̀ sóhun. That means if a woman single-handedly take care of a child, the woman will make sure that the child does not stretch any hand of giving to the father. Ó dẹ̀ máa ṣe ọmọ yẹn pa. Bẹ́ẹ̀ tó bá jẹ́ bàbá ló single-handedly tọ́jú ọmọ, bàbá ò lè torí ẹ̀ ṣe kíni, kò lè torí ẹ̀ stop ọmọ from going back to the mother. Typical example ní tọrọ Mohbad. This is the typical example of nǹkan tí mò ń sọ. Despite pé bàbá ló tọ́jú ọmọ, ìwọ̀nba àtọ́jú tọ́mọ ń rí, torí as for me ọmọ yẹn ò rí parental care kankan tó ṣe bí ẹ fẹ́ múnádóko. Despite that fact, ìyá rẹ̀ ní 5 million ló promise pé òun ó fóun lọ́jọ́ tó kú yẹn. Ẹ lọ wo interview ẹ̀, wọ́n ti gbé sórí YouTube, TikTok, YouTube. Ó ló ti ra generator ńlá kan fóun, ó ti ra fridge ńláńlá bàǹbà méjì fóun, bó ti ẹ̀wulẹ̀ jẹ́ pé gbogbo ohun tí ń sọ nǹkan yìí ọmọ sọ. She no suppose talk all those things. Ẹ rí wípé the woman does not know anything about her son. Tóra gbọ́ pé 3 years ago ló tó padà wá nínú life Mohbad. Sincerely. So kò sí bí ọkùnrin ṣe ṣe làálàá tó lórí ọmọ, kò sí ni the ọmọ will still go back to the mother. Kó ṣe wọ nìkan lọ dá tọ́jú ẹ̀, ọ̀dọ̀ yẹ́ ẹ̀ ni ó padà sí. Ṣùgbọ́n tó bá ṣe ìyá ló dá tọ́jú ọmọ, gbogbo single mother tá à ń rí nísìn bitterness, wọ́n ń grow bitterness ni o. Honestly sir,
wọ́n ń grow bíta ní ọjọ́ tí ọmọ yẹn bá ṣe oríire tó bá fún bàbá rẹ̀ ní 1 naira wọn ti ẹ̀bọ́n mọ̀ ń dá kó lọ ọ̀dọ̀ bàbá ṣe mọ̀ bí as at the time tí Mohbad ti yọ padà sọ́dọ̀ ìyá ẹ̀ ilé rẹ̀ ni ìyá ẹ̀ ń gbé o Lẹ́kì àbíbo ìyá náà sọ ní interview tí mo wò láàárọ̀ pé ó relocate òun kúrò níbi tó ń gbé lọ bòmíì bàbá sì ń gbélé bẹ̀rẹ̀ńbẹ́tọ́ bàbá ń gbélé bẹ̀rẹ̀ńbẹ́tọ́ kì í ṣe kó fi ṣèkà fún bàbá that is how God may create life wọ́n lọ́n ṣe dáyé nìyẹn torí ẹ̀ mo ṣe sọ pé ìyàwó ìlèrè ọkùnrin ọmọ ìlèrè obìnrin ìní ẹ má tọ́jú ọmọ o be as much as you are tọ́jú ọmọ keep some percentage for your old age Yusa Fafa on TikTok you said na Ikorodu you collect house for the mama yóò dáa fún ọ God will continue to increase your knowledge amen so keep tapping o ẹ má bínú ṣe mọ̀ wípé mo fẹ́ tún live YouTube gan bẹ́ẹ̀ mo kàn tún change mind mi ni I will have used this my other device to live YouTube bẹ́ẹ̀ mi fẹ́ control the 3 app together so torí ẹ̀ mo ṣe lo méjì so tí n bá tètè rí comment wa ẹ má jà worry because I'm holding two app together I'm on TikTok and I'm on Facebook at the same time now àwa tá wà ní TikTok kí là ń sọ yẹn náà. Let the gifts be rolling in on TikTok oh please let's share this live ẹni sọ pé àdúrà kò ràn mà I'm one of the victims I take 98% bùkátà of the house síbẹ̀síbẹ̀ she turned out I don't know what is wrong with my network on TikTok so ẹni tí ẹ sọ wípé ṣàmọ̀ pé mi tí ẹ ní ká mọ̀ gbàdúrà bẹ̀tì ẹni ní gan tán ṣe gbogbo ẹ̀ gan wọ́n ní kò padà ṣe bí ẹ ń fẹ́ jọ́ and a big lesson to be learned here. You are such an intelligent woman. God bless you. Thank you. I don't know what is wrong with my network on TikTok. Ẹ̀kẹta abẹ́ kẹrin tó máa já wa leléyìí báyìí nísìn. Ẹni ní may God help women. Why children always care for mother than father? Why man always go to another woman? Why man no dey satisfied with only one woman? That is nature. Nobody can explain that one. Kò sẹ́ni kankan tó lè ṣàlàyé yẹn. Bọ́lọ̀ ń ṣe dá nìyẹn. That's how God made life. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn. So please, kò sí téèyàn ó ṣe sí. Ni mo ṣe ní take care of yourself. Ọkùnrin ìyàwó gbogbo àtàn ní ẹ má fẹ́ yàwó ẹ má ṣe gbà ẹ má ṣàwọ ẹ tí ó bá lọ lè má fẹ́ yàwó tó pọ̀ yanturu. Ó lè ra fẹ́ yọkan tó bá ti sure pé kò ní hùwà burú sí ọ mi ìwọ lọ́wọ́ àmọ́ measure tó fi mọ bóyá ẹni tí ó hùwà bú àbí tí ò ní hùwà bú ṣùgbọ́n pé kó o feel pé ìwọ ló ń kówó iléèwé lẹ́hun automatically ọ̀dọ̀ rẹ lọ́mọ wà. We have reconnected on TikTok so please as we are coming back let's keep tapping. Mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀kẹta tó máa já wa lè lórí TikTok and it's not network kò ń ṣe network is okay now. Ẹni sọ pé Mohbad mother is a gold digger that is why she cannot suffer with the husband waiting for this type of opportunity to eat. Ẹjọ́ sà to say Mohbad dey follow him papa go sell tomato for market ṣé the mother go come back? Mo lẹ́ni tí ò bá láròjinlẹ̀ nìkan òun ló máa ṣe kí ni ló máa justify ìyá yẹn. Now mi fẹ́ ká deviate this show is for àwọn ọkùnrin. Even if the father was the one that trained the ọmọ, the father does not still have the power or the capacity láti lè sọ fún ọmọ pé kí wọ́n má padà sọ́dọ̀ ìyá wọn. That is nature. It's just like you can't cheat nature. Bí a ṣe lè sọ wípé kílẹ̀ mọ́ ṣú kílẹ̀ mọ́ mọ́ bẹ́ẹ̀ náà ni a lè stop àwọn nǹkan kan tó yẹ pé bọ́ọ̀lù ń ṣe dá nìyẹn. It is the man that will now wise up to know what he wants and what he does not want. As we are reconnecting back on TikTok, please let's keep tapping. I wouldn't know any on TikTok. You are welcome. Please keep tapping and gift me. Ẹ má bínú, I'm back. Ẹ já padà. Gbogbo àwọn kò sí point kankan tẹ́ ẹ tí miss lórí TikTok. Mi tí mention point tá wà yẹn náà ni àṣìwà tí mo ń sọ wípé bó ṣe bàbá gan ló train ní ọmọ ní ẹ má tọ́jú ọmọ tẹ́ ẹ bí o ẹni tí àbá tọ́jú ọmọ náà fake náà ni o but keep some little percentage for yourself. Tí o bá sọ̀rọ̀ Mohbad gan gbogbo bọ́n ìyá ṣe lọ́mọ sọ mú gọ̀ fi ọmọ rẹ̀ tọ́jú ọmọ tí ìyá bí bàbá máa ń ráre hùn ṣé ń tọ́ dáa ni ìṣe ń tọ́ dáa Ọlọ́run gbọ́
ó kàn dùn yàn pé ó ṣe mí bíi kí Mohbad kó kàn jí kákàn sọ pé breaking news ó ti jí o sincerely. So ní tí nǹkan tá à ń sọ fún nìyẹn pé ẹ ṣe kí ni ẹ tọ́jú ara yín, because that is a reality of life. It's the reality of life. If this is the woman that ẹlẹ́jà reverse case yìí, ẹjá reverse ẹ̀ pé ìyá ló tọ́jú Mohbad, ṣé ó lè gbà kí Mohbad fún bàbá ẹ̀ ní ṣíṣì? Gbogbo single mother tá à ń rí all around nísìn, gbogbo wọn bá ṣe ń tọ́jú ọmọ náà ń gbin oró sọ́kàn, which is normal. Kí ẹlẹ́ran ara kó ṣe bẹ́ẹ̀ torí ń tọ́ ọ ṣe mọ́mí okay torí ń tọ́ ọ ṣe wọ́n níbi abá ti ṣe láti jẹ ibi tọ́ ọ ṣe sí ọ lè jẹ́ ń bẹ̀. At the same time nígbà míì bàbá ó lè ráàánú gbà lọ́dọ̀ àwọn ọmọ tó ṣe wípé bí ìyá wọn bó ṣe wù kó poison mind wọn against ẹ̀tọ́, they will still like their father, but those ones are in their minority. Ìfẹ́olúwa on TikTok, you are welcome, keep tapping. Ẹni sọ pé the truth is that the children are more bonded to their mother than their father because men are careless in child rearing to be unavailable for them. My late father. Wow, sunshine on TikTok, thank you for the rose. Wow, mi rí kíní ìka dáadáa. Their father taught me. He said, my late father taught me that most of the father failed their children by not teaching them right. I am an adult telling you the truth. And that's why men have to love their wife and care for them, etc., etc. Me, fẹ́ kí our deviated now. Wow, sunshine, thank you for the gift. God bless you. Please, let's gift me on TikTok. Oh. Ẹja gift mi o. So nǹkan tá à ń sọ nìyẹn, if the reverse is the case, tó bá jẹ́ pé bàbá ìyá Mohbad ló tọ́jú Mohbad, eventually Mohbad wá padà yín wá lọ fún bàbá ẹ̀ 5 million, wọ́n lọ promise ẹ̀ 5 million, yín lọ ra generator ńlá fún, wọ́n lọ ra fridge jẹ̀ǹjẹ̀ǹjẹ̀. Ẹ̀rín ìyá Ọlọ́run dáríjì mi, ẹ̀rín ìyá yẹn ń pa mí. Ìyá yẹn ò mọ̀ pé èèyàn kì í sọ personal ọ̀rọ̀ èèyàn lórí afẹ́fẹ́. Ìní mo ṣe ní ṣẹ́ẹ̀rí ọ̀rọ̀ pan grant interview, kì í ṣe gbogbo èèyàn lọ lẹ́bùn interview kì grant. Ó ti ra lé, ó ti mú àwọn kúrò níbi táwọn ń gbé, ó ti mú àwọn wá rí sí kinní kan, ó mú àwọn lọ Kòròdú, bóyá tiẹ̀ ló mọ̀ kó ń bẹ́ẹ̀ ni, ó ti ra generator ńlá fáwọn, ó ti ra freezer ńláńlá méjì, ọjọ́ tó kù yẹn ló lóun fẹ́ fáwọn 5 million, ìyàwó ẹ̀ lóun máa wá bá wọn. What is this woman saying? Lọ́ládé Alonge, thank you for the gift. You can imagine. Wora rẹ̀ 13, thank you for the rose. So, but that is the reality, that is our reality, that is the reality of àwọn ọkùnrin. La ṣe sọ pé take care of yourself. Now, fathers are always marginalized except the ones that obtain mercy. Àwọn ọkùnrin máa ń wà marginalized àfi tó bá ráàánú gbà. Ìní ò sí ẹni tí ó kàn regresi pé kí gbogbo ọmọ ọmọ sùn kí ọmọ kọ rí ibì kan mọ́. Àmọ́ tí ìyá wọn ó ṣe létà, tí ìyá wọn ni wọ́n máa ṣe. Sóyè àbáhùn tí ìyá wọn ò ní wọ́n máa ṣe. Olódífá fún àwọn ọkùnrin. Ṣé ẹ mọ̀ pé ọkùnrin tó ṣe gan kò tí ì rí jẹ. À ń bọ̀ sí bọ́ sí ẹni tí ò ṣe. TikTok, keep tapping. Ó ti yẹ kí likes yẹn wọ 1000 padà ní ṣètà reconnect yìí, and we are much. Please gift me. So your reward ends the day you die as a man. Sunshine Lomo, thank you for the perfume. Sọ̀rọ̀ mi yé yín báyìí. Níjọ́ ọjọ́ ọkùnrin bá kú, ó parí nù sà. And most of the time, ọkùnrin ni máa kọ́kọ́ kú. Ní kọ́kọ́ kú pé torí wàhálà, àkókàyà, ìrònú, bùkátà, gbogbo nǹkan tí wọ́n kókàyà. Any parents should join hands together to train their children. Leaving your children for a man is out of it. That's not totally true. My own father loved, cared, and cherished his children. Father wo ni o love children? Mr. Bimbola David, there is no father that doesn't love his children. Gbogbo bàbá ló fẹ́ràn ọmọ. I'm telling you. Gbogbo tamani obìnrin tamani torí ọmọ mi mo ṣe jókòó, torí ọmọ mi mo ṣe jókòó. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọkùnrin inti torí ọmọ dúró sínú marriage ju obìnrin gan lọ. Torí ọkùnrin sì mọ̀ pé tóun bá fi ìyá àwọn ọmọ ilẹ̀ yóò lọ́kọ mi. Òun ò mọ ìwà burúkú tí ọkọ mi tó bá ní mama wù sáwọn ọmọ òun. Kò dẹ̀ fẹ́ kí ìyà jẹ àwọn ọmọ rẹ̀. Yóò wá mọ̀ torí àwọn ọmọ yẹn dúró.
obìnrin ń dúró nítorí bùkátà tí ò lè dá gbọ́. Tí obìnrin kí lẹ́gbẹ́ pé tí obìnrin bá lówó tán tàbí tẹ́ bá mú obìnrin lọ sí àwọn kọ́ńtírì tí obìnrin ti lágbára, àwọn kọ́ńtírì tán empower obìnrin, kí lẹ́ káwọn obìnrin fi máa ń yàwọ́. Ìmí inú wa ní kọ́kọ́ mọ́ lọ ò ní ìdí ẹ̀ mọ́ torí mọ̀ pé as a single mother ó máa gba child support lọ́wọ́ ìjọba. So nǹkan tí ń ké wings àwọn obìnrin míì kúrú òun ni wípé wọn ò lè dá gbọ́ bùkátà. Ẹni sọ pé the bond between mother and children is very thick. Kí n tà ń sọ náà nìyẹn. Obìnrin ti mọ̀ pé òun ò lè dá gbọ́ bùkátà, ó sì ti mọ̀ pé tóun bá lọ òun ò lè dọ́mọ tọ́jú, kó má di pé wọ́n mọ̀ wá dóun ṣeré wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ single mother míì ọlọ́run lọ́mọ tójú wọn rí nílò obìnrin míì ṣe dúró toró ti mọ̀ pé ìwọ at least òun gbọ́ bùkátà. Ṣùgbọ́n ọkùnrin ń torí ọmọ dúró sínú márèjì ju obìnrin lọ because ọkùnrin fẹ́ràn ọmọ ni máa ń fẹ́ràn ìyá. Instead kí ṣẹ́rí ìfẹ́ ìyá àtọmọ, it is a God-made love. Umbilical cord tó so mọ́ placenta yẹn tó so okùn ìyá mọ́mọ yẹn, it is significant. So bí ìyá ò bá kàn tiẹ̀ show ọmọ ní love, a typical example rú ti Mohbad, bí ò tiẹ̀ show ọmọ ní care kankan, tí ò tiẹ̀ show ọmọ ní love kankan, kò ní kọ́ ọmọ mọ́ ṣe torí ẹ̀ padà lọ ọbẹ̀ because of the bond tó ti wà ń bẹ̀. Ṣùgbọ́n ìyá ò ní the extra energy láti show love fọ́mọ, it is natural. Bẹ́ẹ̀ bàbá energy ni bàbá fi mọ́ nífẹ̀ẹ́ ọmọ. The baba will pay school fees, the baba will pay pampers, the baba will pay everything, the baba will be the one pay bills. The baba will be the one to be making sure pé àwọn ọmọ òun ò lọ ọ̀dọ̀ ọmọ ọlọ́mọ. But it's not obvious. Bàbá ni ó san school fees, bẹ̀ ìyá ni ó kó fún, ìyá ni ó lọ rèé san fún pọ̀pàtọ̀ nílé ìwé. Bàbá ni ó sanwó ìwé, ìyá ni ó lọ rèé ràwé ní market. Bàbá ni ó sanwó báàgì àti bàtà àti school fees, bẹ̀ ìyá ni ó lọ rèé rà. Ọwọ́ ọmọ ni ọwọ́ ọ̀yá lọmọ ó ti gbà á. Ṣùgbọ́n the baba was not there physically, so àwọn ọkùnrin wọ́n máa ń fẹ́ràn ọmọ pẹ̀lú energy, wọ́n máa ń bọ́nu sweat wọn láti show love fún ọmọ ni. Ìṣọwọ́ tí àwọn ọkùnrin fi ń nífẹ̀ẹ́ ọmọ, wọ́n work it out ni. Obìnrin ò ní láti work out love fún ọmọ, but the men will work it out. So gbogbo ọkùnrin fẹ́ràn ọmọ, but instead for the ọmọ to reciprocate that love padà sórí bàbá, ọmọ á lọ fẹ́ràn ìyá because nature ni, you cannot cheat nature, you cannot manufacture it. Bọ́lọ̀ ń ṣe gáyé nìyẹn. Ọmọ ló máa ń ṣe kí ni? Ọmọ ló máa ń fẹ́ràn ìyá. Ọmọ ló máa ń fẹ́ràn ìyá. Bàbá ní máa ń ṣe kí ni? Ní máa ń fẹ́ràn ọmọ. Ìyá is neutral. Èyí tó jùmọ̀ rẹ̀ sódò yìí tọ́mọ ń bá dàgbà kò lè torí ẹ̀ kórìíra àyẹ́ ẹ̀. Àmọ́ bá má ṣe bàbá ẹ̀ lójú sódò, ọfẹ́ lè rí ìbọn pọ̀ wọ́n yìn mọ́ bàbá wọn. Ọlọ́run gbọ́. Even despite wípé bàbá yẹn ó ní kí wọ́n lọ rèé bẹ́rì Mohbad ẹ̀ lé gan, kò mí pé kò fẹ́ràn Mohbad. Ó lè jẹ́ àwọn unseen forces kan wà tó strong ju bàbá yẹn lọ tí ò máa to take care of it, tó ṣe fọ́lọ̀ nìkan ló mọ̀. That was the singular mistake tí bàbá yẹn make, and that is what people are using against him till date. Pé tí ò bá ṣe kinní kan kí lè tó fi gbà kan lọ rèé sí Ọlọ́run nìyẹn yé sà. Police they are also on their investigation, they are working tirelessly on that to investigate, because justice for Mohbad is our watchword. Bẹ́ẹ̀ mi jẹ́ kó yí àwọn ọkùnrin pé tó bá fúnra ẹ̀ ní prostate cancer nítorí wípé o fẹ́ jókòó ti obìnrin kan tí ń gbóbò pamọ́ fún ẹ, ó máa padà kú. Tó o bá kú òun ló máa jèrè àwọn ọmọ yẹn sà. Bó dẹ̀ ṣe máa rí nìyẹn. Tó o bá bẹ̀rẹ̀ tó jẹ́ pé èèyàn ń hùwà burúkú tó yẹ kó wá wọ̀rọ̀kọ̀ ṣàdá, tó wà wọ̀rọ̀kọ̀ láti ṣe àdá, á padà yà ẹ́ lẹ́nu wípé Ọlọ́run má jẹ́ kó jẹ́ wípé it is well with you. I don't want to speak negative. So facts are facts, and we deal with facts only. Facts are facts, we deal with facts only. That is it. Wọ́n ní ẹ má tọ́jú ọmọ. Gbogbo wa náà ná tọ́jú wa. Ṣùgbọ́n béèyàn bá níbẹ̀rù Ọlọ́run lẹ́mìí, kò ní poison mind ọmọ against bàbá, because women are powerful. Obo is a powerhouse. Ẹ̀rí wípé lọ́jọ́ tí mo sọ̀rọ̀ àwọn stepmother bí
mo sọ wípé ọkùnrin tó fẹ́ tó mọ̀ kó ti bímọ tí wọ́n jẹ́ step mother fún ọmọ yẹn ó lè lo agbára gẹ́gẹ́ bí obìnrin láti má jẹ́ kí ọkùnrin yẹn kó tọ́jú ọmọ tó ti bí tẹ́lẹ̀ kó ṣe wípé ọ̀dọ̀ tiẹ̀ àtàn ọmọ tiẹ̀ nìkan ni ọmọ darí ìtọ́jú sí ó sì tún lè lo agbára yẹn gẹ́gẹ́ bí obìnrin láti jẹ́ kí ọkùnrin yẹn kó ṣojúṣe rẹ̀ lọ́dọ̀ ọmọ tó ti bí tó o bá fẹ́ kàn ọmọ rẹ lọ́bà kan mọ́ wulẹ̀ fẹ́ ọkùnrin tó ti bímọ rí. Nevertheless ìwọ̀nba ìní stepmother lè ṣe torí stepmother ó wá fọ́kọ ni ọkọ tí wọ́n sá lọ fún tó lè bá gbé tẹ́jọ túká the same ọkọ yẹn ni stepmother ń bá gbé ń tiẹ̀ tó o bóun ló ṣe wá expect wípé kọ́mọ rẹ̀ ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ kó lọ́ọ́ filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì tí ọkọ bá ní 50 naira lọ́wọ́ tó sì ṣe pé 50 naira ń lówó school tó lè sanwó school ọmọ kan ṣoṣo tọmọ stepmother wà nílẹ̀ tọmọ tí ìyáálé gbé lẹ̀ lọ tó wà nílẹ̀ ṣé stepmother ò ní ẹ lọ sanwó ọmọ ìyáálé òun ẹ mọ̀ sanwó school ọmọ tòun tọmọ tiẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ jà fún torí ìsọ̀n ló lè ìyáálé lọ kì í sọ̀n ló lè yẹ kó ń di ẹrù ẹ̀ kì í sọ̀n ló kó bá yùn ìwọ̀nba ńlá lè sọ yẹn mọ́ because ọkùnrin tó fẹ́ ṣe tí stepmother wàá jí ó ṣe Ọlásàlám thank you for the rose ọkùnrin tó fẹ́ ṣe tí stepmother wàá fẹ́ jẹ́ kó ṣe òun la lè rí bú pé ìyẹ stepmother yóò ṣe dáadáa ńgbà kálukú bá ń du orí ara ẹ̀ ṣẹ́yìn ò mọ tán pè lórogún ni jọ̀ọ́ ta ni ó jókòó kalẹ̀ oní ń dáná fọ́kọ oní sùn tọkọ oní ń fọṣọ ọkọ oní ń gbálẹ̀ oní ń tún léṣe oní ń accommodate gbogbo excesses ọkọ ọwà ní kọ́kọ́ fẹ́ sanwó school kó lọ sanwó school ẹnìkan tóun ti lọ tí ò dúró tọkọ owó school ọmọ tiẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan solicit fún un nígbà tí ì ṣe wípé wọ́n fi pátá gbá lórí nígbà tí ì ṣe wípé ó forí gbá nǹkan tá à ń sọnù àwọn stepmother tí wọ́n ń dínà ìtọ́jú fún ọkọ tán jẹ́ kọ́kọ́ tọ́jú ọmọ tọ́kọ ti bí tẹ́lẹ̀ là ń sọ pé hàn ṣe dáadáa bẹ́ẹ̀ stepmother tí kì í ṣe pọ́n ló ní kọ́kọ́ ọmọ ṣe tó ṣe pọ́nkọ́ náà ń ṣọ́ọ̀gù ni ìwọ̀nba tọ́kọ bá rí yóò kọ́kọ́ jẹ́ kọ́kọ́ san school fees ọmọ tó ná kó tó ní kó san tọmọ ti yàlé tó ṣe pé jẹ́jẹ́ rẹ̀ lójúrù tó pò nílé ọkọ tó lòun ò sì bẹ́ẹ̀ mọ́ bóòlù ẹsẹ̀ wá ní mọ́ fáìtì fọmọ ọlọ́mọ ńgbà tọmọ tèmi náà wà nílẹ̀ so the fact remains pé ìyá ló yẹ kó wà nínú life ọmọ and if you look at the way ìyá Mohbad was talking you will see that that woman does not know anything about her son she doesn't know nada about that boy kò mọ nǹkan kan pa ọmọ the only thing tó mọ̀ ni pé ó promise ẹ̀ 5 million ó ra generator ńlá fún ó ra freezer ńlá méjèèjì fún ntọ́mọ̀ nu torí gbogbo all other things tó kọ́ sọ first interview gbogbo ẹ̀ láti gbọ́ fúnra wa lẹ́nu Mohbad TikTok keep tapping your screen ẹ máa tap and please gift me ẹ jẹ́ ń jẹ́ kí gift kan roll in ká tó continue let me wait for a gift to roll in or let me wait for gifts to roll in Eyin please I want to discuss something with you privately put it on my WhatsApp send a voice note on WhatsApp ẹ jẹ́ ń wá comment lọ́nà tí gift bá ti roll lórí TikTok a máa continue ẹni sọ pé a word is enough for a wise Ọlọ́run á jẹ́ kí wọ́n gbọ́ nítorí púpọ̀ nínú wa ti jòbòyó okay eléyìí ni well done Bose you are doing a awesome job I'm proud of you thank you she doesn't know at all I feel sorry for the generation of Yoruba people who are disconnected from our Yoruba foundational spiritual ìṣẹ̀dálẹ̀ karo òjíire everything is there our civilization is well kìnnìkan message yìí nǹkan gan o. So TikTok share if you are not gifting keep tapping and keep sharing at least if you are not gifting if you share you can share to someone who will join and give that's how it works. Adeloye you are welcome I didn't have your WhatsApp number I will drop it ẹni tó bá ní WhatsApp number mi kó bá ń fún wora rẹ̀ 13 lórí TikTok wora rẹ̀. Let me try and ṣé mo lè rí type ṣá okay comment Facebook ẹ jẹ́ like ká love ká share o let's like love and share.
wúra rẹ̀ WhatsApp number mi nìyẹn. sọ̀rọ̀ mi ti ń yé wa bẹ́ẹ̀ yẹn, it is crystal clear pé bó ṣe máa rí nìyẹn. ọmọ kọ̀ọ̀kan mọ̀ ìyá kó tó mọ bàbá, àdàbí tí bàbá ń bá kọ́kọ́ mọ bàbá tiẹ̀ náà kò tó mọ̀ yẹ ìyá lò náà kọ́kọ́ mọ̀. ìwọ tó pé rẹ̀ ń bàbá ọmọ, ìyá tiẹ̀ náà ìwọ náà kọ́kọ́ ń fún ní nǹkan kó tó mọ̀ fún bàbá. bó ṣe